àwọn tó ní làákàyè, àwọn tó gbọ́n, àwọn tó ní ìbẹ̀rù Ọlọ́run tó bá wo fọ́nrán yẹn wọ́n gbọ́dọ̀ mọ nǹkan tí mò ń sọ níbẹ̀ pàtó. ẹni tó bá máa sọ̀rọ̀ ń gbà mí kó máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ azarafula kó máa tọrọ ẹ̀ torí pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ la lè sọ dákọ̀ máa scot-free kí tẹ́ ṣe gbogbo èèyàn la lè sọ̀rọ̀ tí ò ṣe tọ́jú ẹ̀ mọ́ tẹ́lẹ̀ dá ẹ̀ tóun fúnra rẹ̀ bá sọ pé òun tẹ̀ dáríjì wá ìjà ṣé ẹlẹ́dàá ẹ̀ ṣó dáríjì wá. má gbìyànjú ẹ o ẹni tọ́lọ́run bá kò lẹ́yìn ẹ̀ lọ́wọ́n alábòsí lè borí lórí ẹ o ẹni tọ́lọ́run bá kò lẹ́yìn ẹ̀ lẹ́ni àwọn tó ń dìrì kìsí ló lè borí ẹ o. ẹ̀yin ọ̀tọ̀ kúùlù nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin èkó ẹ̀kọ́ nílùú Ògbómọ̀ṣọ́ ẹ̀yin olóòkọ́ nílùú Ògbómọ̀ṣọ́ mo fi Ọlọ́run ọba bẹ̀ yín mo fi ànábì Muhammad mo fi bẹ̀ yín. ẹ má jẹ́ kí a jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó bàjẹ́ ẹ má jẹ́ ká jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó dàrú. gbogbo àwọn tí wọ́n wá ń sọ ọ̀rọ̀ yìí fún ọba Ghandi tí wọ́n ń tu ìtukùtù jáde yìí àwọn gangan ló yẹ kí ọba Ghandi discipline kí wọ́n fìyà jẹ torí pé àwọn ní foundation ọ̀rọ̀ yìí àwọn ní foundation wàhálà yìí. àwa tá a lo social media yìí ẹ jẹ́ ká máa lò dáadáa ẹlòmíà sọ́yàn lẹ̀ ẹlòmíà máa mú gbó ẹlòmíà máa mú sìgá ẹlòmíà gbọ́ tí síwájú á máa mú social media yìí bó ṣe dáa tó bẹ́ẹ̀ náà ló máa bá yéèyàn jẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ obìnrin wa yìí wọ́n á rí ọkọ gidi wọ́n á rí ilé gidi láti yà tó bá tẹ̀lé bẹ́ẹ̀ bá náà mo máa ń wo fídíò yìí akọ̀ lówó fẹ́ ṣé kò ń kọ́ rè ló sì wò bọ́yàn lẹ́ ò lè fẹ́. ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin tẹ́ ẹjọ́ onílàákàyè ẹ̀yin tẹ́ ẹjọ́ lọ́gbọ́n ẹ̀yin tẹ́ ẹjọ́ lóye ẹ ti mọ̀ wípé wàhálà tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ yìí Ṣùbẹ́rù lọ́ba ní kàní foundation ẹ̀ tó bá dá wàhálà alẹ́ á sá lọ sílùú Èkó tó bá rí i pé bóyá wàhálà yẹn ti rọ̀ á tún wá padà wá á tún wá dá wàhálà alẹ́ kí ló lé tẹ́ẹ̀mù lọ́ba ní kàìkà ẹ̀mú káàdì. Òkodoro Yorùbá tẹlifíṣàn. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi gbogbo tí ẹ ti ń wò wá ìkànnì Òkodoro Yorùbá tẹlifíṣàn ibẹ̀ gangan náà ni ẹ já sí abẹ̀yìn arọ̀yìn pé bí ẹ ṣe ń bá wa wo àwọn fọ́nrán wa yìí ẹ máa tẹ̀lé wa lórí àwọn ìkànnì ayélujára wa lórí Facebook wa wà ní Cubase Master Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí TikTok Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí Instagram Òkodoro Yorùbá tẹlifíṣàn lórí YouTube Òkodoro Yorùbá tẹlifíṣàn ẹ sì má gbàgbé láti tan notification button ní sílẹ̀ nítorí àwọn fọ́nrán tí ó kù tí ó máa jáde ẹ máa bá wa like ẹ máa bá wa comment kẹsì máa bá wa share àwọn fọ́nrán yìí ojú tẹ́ fún wa kò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa a sì fi àkókò yìí rán ẹ̀yin olólùfẹ́ wa létí wípé ẹ jọ̀ọ́ nítorí ti Ọlọ́run ẹ̀yin náà ẹ ṣiṣẹ́ ọrẹ ní ara wa bí a ṣe ń ṣe àwọn fọ́nrán yìí owó epo tá à ń lò ó ti pọ̀ jù nítorí pé tá a bá máa tan gbogbo àwọn irinṣẹ́ tá à ń lò yìí a máa tan AC a máa tan náà a máa tan máìkì a máa tan spíkà gbogbo ó ti ń kówó lọ jù torí ẹ̀ la ṣe ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ yín pé ẹ ràn wá lọ́wọ́ ká lè ra sólà jẹnẹrétọ̀ yìí tá bá ti ra sólà jẹnẹrétọ̀ yẹn àwọn nǹkan tá a fẹ́ ṣe láàrin wákàtí 3 sí 4 à lè ṣe owó epo a tún lè kó ń bẹ ṣe mọ̀ pé tá bá ṣe ń repo náà la ṣe ń ra dátà torí náà la ṣe ń bẹ̀bẹ̀ lọ́dọ̀ yín pé ẹ ràn wá lọ́wọ́ lágbọ́rọ̀ Ọlọ́run ọba iná nìtọ́wọ́ yín ibi tẹ́ ẹ ti ń mówó náà nǹkan tó máa dé tẹ́ máa ní àkóso owó mọ́ lọ́wọ́ yín Ọlọ́run ò ní jí kó ṣẹlẹ̀ sí ẹ ṣeun bí ẹ ṣe ń tẹ̀lé wa gbogbo ẹ̀yin èèyàn wa ẹ̀yin olólùfẹ́ wa ẹ ti mọ̀ wáyé pé tí a ò bá rí tàbí tí a ò bá gbọ́ a ò ní sọ nǹkan kan ṣùgbọ́n síwájú mo kọ́kọ́ fẹ́ sọ nǹkan kan ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ni pé gbogbo ẹni tó bá fẹ́ máa sọ ọ̀rọ̀ lọ́rọ̀ kẹ́ni yẹn máa kọ́kọ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ síwájú náà
kó má bàa jẹ́ pé ọlọ́run máa fi ọ̀rọ̀ ọlọ́rọ̀ yẹn bà ti ẹni yẹn jẹ́, nítorí kì í ṣe gbogbo ẹni tó rí ìbínú ọlọ́run òun ló jẹ́ wípé ṣe apààyàn ni o, tàbáṣẹ́wó ni o, tàbọ́dọ̀kọ ni o, tàbọ́mùtí ni o, tàbónípanṣágà ni. Kì í ṣe gbogbo wọn. Ọ̀pọ̀ àwọn tó rí ìbínú ọlọ́run nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́rọ̀ tí wọ́n ń sọ òun náà fi rí ìbínú ọlọ́run. Kí ló mú mi sọ ọ̀rọ̀ yẹn lórí ọ̀rọ̀ Sheikh Dr. Tolia Yunusa Ayilara II, ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́? Àwọn tí wọ́n sọ wípé wọn kì í ṣe ọmọ ilé Ayilara, àwọn kan tẹ̀tù wá máa sọ wípé kì í ṣe ọmọ Ògbómọ̀ṣọ́, wọ́n á máa ní ọmọ Abẹ́òkúta ni wọ́n. Fọ́nrán kan ni mo rí tó ti pẹ́, mo wá tọ́jú fọ́nrán yẹn wípé ọjọ́ tí ẹ̀mí mi bá sọ wípé kí n ṣiṣẹ́ lórí fọ́nrán yẹn, ọjọ́ náà ni màá ṣiṣẹ́ lórí ẹ̀. Fọ́nrán yẹn àsìkò tí wàá tó láti ṣiṣẹ́ lórí ẹ̀ lénìí, torí náà ni mo ṣe wá láti wá sọ̀rọ̀ nípa ẹ̀. Fọ́nrán tí mo rí yẹn ó múnú mi dùn gidigidi gan, ó jẹ́ kí ọkàn mi balẹ̀, ó jẹ́ kí n mọ̀ wípé olóòótọ́ ènìyàn, ẹni tó ṣe é fọkàn tán, òun ni Sheikh Dr. Tolia Yunusa Ayilara II, ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́. Fọ́nrán yẹn ló tún wá jẹ́ kí n mọ̀ wípé ẹ jẹ́ ká tọ́jú ọ̀la wa lẹ̀. A ti wà lẹ́nìí báyìí, ká tọ́jú ọ̀la wa lẹ̀ kọ́tùnla wa lè dà. Kí ni ọ̀la? Ọ̀la ni nǹkan tá a fẹ́ dà, ọ̀túnla ni ọjọ́ alẹ́ wa, títí tá a máa ṣe, tá a máa fi padà sí ọ̀dọ̀ ọlọ́run tó dá wa sí ilé ayé. Nínú fọ́nrán tí mo fẹ́ fi wọ̀n wá yẹn, ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ̀rọ̀ díẹ̀ náà kí n tó fi fọ́nrán yẹn wọ̀n wá, torí pé àwọn tó ní làákàyè, àwọn tó gbọ́n, àwọn tó ní ìbẹ̀rù ọlọ́run tó bá wo fọ́nrán yẹn, wọ́n gbọ́dọ̀ mọ nǹkan tí mò ń sọ níbẹ̀ pàtó. Kì í ṣe pé bóyá àwa bias, kì í ṣe pé bóyá àwa bias. Ṣé ẹ rí fọ́nrán yẹn? Dr. Tolia Yunusa Ayilara II, wọ́n mọ̀ pé àwọn máa di nǹkan kan ní ìlú Ògbómọ̀ṣọ́ rárá. Ṣé ó gbàgbé pé assistant superintendent ni wọ́n nínú iṣẹ́ ìjọba, iṣẹ́ civil defence ní Òkèmọ̀sán ní Abẹ́òkúta wá mi báyìí. Nígbà tí wọ́n wà ní ibi iṣẹ́ civil defence yẹn, wọ́n wà ní ipò ìmáàmù àgbà ìlú Ìpòrú Àké l'Abẹ́òkúta wa yìí. Kí bàbá wa yìí kí wọ́n tó di ìmáàmù àgbà ní ìlú Ìpòrú Àké l'Abẹ́òkúta wa yìí, àwọn fúnra wọn ti sọ wípé àwọn rí àwọn fìtínà kan níbẹ̀ tó dé stage kan tó sọ pé àwọn ò ṣe mọ́ o, àwọn ò jẹ́ ìmáàmù mọ́. Ṣùgbọ́n àwọn bàbá wa méjì kan, kọ́lọ́run ọba kó bá wa lọ́ra ẹ̀mí àwọn bàbá wa yìí, bàbá ìmáàmù Ẹ̀gbá àti bàbá wa Díméjì Bánkọ́lé, tí wọ́n jẹ́ speaker wa ń gbà yẹn, àwọn ni wọ́n dìde tó sọ wípé ìmọ̀ tó ní yìí, ẹ̀bùn tó ní yìí, òun làwọn fi sọ pé ìwọ ni kò jẹ́ ìmáàmù ìlú Ìpòrú Àké, torí pé àwọn ò fẹ́ àáfà kan ṣá níbẹ̀, tàbí àáfà kan tó jẹ́ wípé kò mọ kéwú rárá. Òun ni bàbá wa Sheikh Dr. Tolia Yunusa lọ́ fi gbà láti di ìmáàmù gbà yẹn. Ṣé ẹ mọ̀ wípé bàbá ìmáàmù Ẹ̀gbá, wọ́n sọ fún bàbá wa ìmáàmù ìlú Ògbómọ̀ṣọ́ wípé téèyàn kan bá sọ wípé o kì í ṣe ọmọ Abẹ́òkúta, sọ fún wọn wípé ọmọ ìmáàmù Ẹ̀gbá ni ẹ́, ọmọ ìlú mi ni o jẹ́. Òun mo ṣe sọ fún gbogbo wa wípé títú ọ̀la lẹ̀ ṣe ó ṣe pàtàkì. Kéèyàn tú ọ̀la lẹ̀ láti èní, tó bá ti wá tú ọ̀la yẹn lẹ̀ tó ti túnṣe lẹ̀, òun lọ tún la ẹ, òun ló máa fi dá, òun lọ́jọ́ alẹ́, òun ló máa fi sunwọ̀n. Ṣé kú mọ̀ pé ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ Sheikh Dr. Tolia Yunusa
nígbà tí wọ́n jẹ́ civil defence yẹn tí wọ́n ń kírun nílùú yẹn nílùú Ìpòrú Àké tí àwọn ò mọ̀ pé àwọn máa jẹ́ ìmáàmù àgbà níbẹ̀ nígbà tí ìmáàmù àná nílùú Ìpòrú Àké tó gbéṣẹ́ àṣé àwọn èèyàn wọ́n observe wọn wọ́n ní pé wọ́n ní ìmọ̀ àáfàá ńlá lélẹ́yìí ni wọ́n fi mú wọn ó mo sọ pé nínú gbogbo nǹkan tó bá máa ṣe ẹ jẹ́ ká máa tún ṣe ká máa ṣe dáadáa kì í sọ̀ràn yan kájọ́ ọmọ ìlú kan kéèyàn tó rọwọ́ mú ní ìlú yẹn o ẹ kúkú mọ̀ pé òfin orílẹ̀-èdè wa sọ wípé tá bá ti wà ní ibì kan tó ti lé ní ọdún mẹ́wàá á lè du ipò ẹ lọ sẹ́kọ̀ọ́ ọmọ haúsá jẹ honourable councillor ọmọ haúsá jẹ chairman local government bẹ́ẹ̀ náà ní Abẹ́òkúta wá mi báyìí tó bá ti jọ́ ọmọ ìlú kan tí kì í ṣe ọmọ Abẹ́òkúta ṣùgbọ́n ó ti wà bí ó ti ṣe dáadáa wọ́n lè fi pòlù ẹ pé wá lọ ṣe tọmọ ìlú tó máa ju apá tó máa ju sẹ̀ fún ẹ pé kó lọ ṣe kò síbi tí ó sì kákàkiri gbogbo orílẹ̀ èdè àgbáyé wa yìí ṣùgbọ́n nínú fọ́nrán yẹn ṣé àmọ́ pé mo sọ fún wa pé Sheikh Dr. Tọ́lé Yunusa Ayíláyà II wọn ò tí ì mọ̀ pé àwọn máa dá nǹkan kan nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n wá ń ròyìn bàbá wa ìmáàmù àná nílùú Ògbómọ̀ṣọ́ wọ́n ń sọ nínú fọ́nrán yẹn tábàwò fọ́nrán yẹn dáadáa rí pé ọjọ́ Jímọ̀ ni wọ́n ń sọ wípé bàbá ìmáàmù àná nílùú Ògbómọ̀ṣọ́ ní ìlú tí wọ́n ti bí àwọn ṣé àmọ́ pé ìmáàmù Ìpòrú Àké nílùú Ìpòrú Àké ń bá òun lọ́jẹ́ wọ́n tẹ̀ dúró ní múmbàrí wọ́n tẹ̀ ń fọwọ́ sọ̀yà pé ìmáàmù àgbà ìlú Ògbómọ̀ṣọ́ ní ìlú tí wọ́n ti bí èmi tí wọ́n ò dínà ìlú wọn rárá ìyẹn l'Abẹ́òkúta wá ń bí torí ẹ̀ mo ti máa ń sọ fún àwọn èèyàn pé ẹni tó bá máa sọ̀rọ̀ ń gbà mí kó máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ azarafula kó máa tọrọ ẹ̀ torí pé kì í ṣe gbogbo ọ̀rọ̀ la lè sọ dákọ̀ máa skọ́fì kí tẹ́ jẹ́ gbogbo èèyàn la lè sọ̀rọ̀ tí ò ṣe tọ́jú ẹ̀ mọ́ tẹ́lẹ̀ dá ẹ̀ tóun fúnra rẹ̀ bá sọ pé òun tẹ̀ dáríjì wá ìjà iṣẹ́ ẹlẹ́dàá ẹ̀ ṣó dáríjì wá torí pé kì í ṣe gbogbo èèyàn la lè parọ́ mọ́ kì í ṣe gbogbo èèyàn la lè sọ nǹkan tó ń ṣe tiẹ̀ mọ́ òun mo ṣe sọ fún gbogbo èyí tẹ́ ń sọ pé bàbá wa ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ kì í ṣọmọ Ògbómọ̀ṣọ́ ẹ lọ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ o kì í ṣe gbogbo èèyàn la lè sọ nǹkan tí ò ń ṣe tiẹ̀ mọ́ tóun bá ti sọ pé òun ti ẹ̀ dáríjì pé ẹ̀sìn tóun gbé dání kò ṣe pé kí ni ẹlẹ́dàá ẹni yẹn ń kọ́ torí pé ẹlẹ́dàá máa jàjọra wọn lọ. bàbá ìmáàmù sọ pé àwọn tó lẹ́yìn bàbá ìmáàmù àná nílẹ̀ Ògbómọ̀ṣọ́ yìí àwọn rí pé wọ́n gbé ẹ̀sìn dání pé bàbá yìí ti kú o wọ́n ṣe àdúrà fún bàbá yìí pé bàbá yìí kú níjẹta wọ́n sin wọn lánàá wọ́n wá ń sọ̀rọ̀ ẹ̀ ní ọjọ́ kẹta tí bàbá yẹn kú which is ọjọ́ Friday tí wọ́n ń ṣe kútúbà ní múmbàrè ẹ̀yin èèyàn wa bẹ́ẹ̀ jẹ́ ń bá wa wo àwọn fọ́nrán yìí ẹ má bá a pín káàkiri torí wípé fọ́nrán yìí fọ́nrán àtúnṣe ni ọ̀rọ̀ tí mo tẹ̀ ń sọ yìí ọ̀rọ̀ àtúnṣe ni ẹ bá wa pín fọ́nrán yìí kó dí ọ̀dọ̀ ọba wa ọba Ghandi Ọláoyè Orúmọ Gẹ́gẹ́ kẹta ọba Ṣọ̀ún ìlú Ògbómọ̀ṣọ́ kádé pẹ́ lórí kí bàtà kò pẹ́ lẹ́sẹ̀ kí rúpẹ̀rẹ̀ kò pẹ́ lọ́wọ́ kí àwọn olórí kí wọ́n ṣiṣẹ́ bíi lágbára Ọlọ́run ọba ìlú Ògbómọ̀ṣọ́ yẹn kò ní túmọ̀ ọba wa lórí lágbára ọ̀tá ń fẹ́ kó dàrú èmi wá mọ̀ pé Ọlọ́run tó wà lókè yìí kò ní jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó dàrú ẹni tó bá máa dà ìlú Ògbómọ̀ṣọ́ rú bó ṣe máa fìlú sílẹ̀ bó ṣe máa lọ kò ní mọ́nà ibi tóun gbà títí fúnra rẹ̀ á tẹ̀ lọ bẹ́ sínú ọ̀sà àwọn ẹja wọn tẹ̀ fi jẹ torí wípé àwọn tó ń da kínní rú tábàláwo wọn ọ̀tún ẹbí kan o wọ́n ṣara wọn kákàkiri lọ́tún lọ́sì níwájú lẹ́yìn láti lè bá kínní yìí jẹ́ láti lè jẹ́ kí ìlú tó ń dùn kó di kíkan mo dẹ̀ mọ̀ pé ìlú Ògbómọ̀ṣọ́ yẹn lágbára Ọlọ́run ọba kò ní di kíkan torí pé kò di kíkan lórí ọba àtàná tí ń ṣe bàbá wa Jagungbadé kò wà nídìí kíkan lórí ọba wa tòní tí ń ṣe Orúmọ Gẹ́gẹ́ kẹta kò di kíkan lórí bàbá ìmáàmù tàná tí wọ́n gbẹ́sẹ̀ kọ́lọ́run ọba kó fi ọ̀run kẹ́ wọn kọ́lọ́run má jẹ́ kí ìfúnpọ̀pọ̀ sáré kó fún mọ́ wọn kò wà ní di kíkan lórí ìmáàmù tèní Sheikh
Dr. Tọ́lá Yunusa Ayilara the second ṣéwù kọ́lọ́run bá jẹ́ kẹ́ ẹ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́. ṣé ẹ rí fọ́nrán yẹn ọ̀rọ̀ tó ṣe kókó ó wà ń bẹ́ẹ̀ torí pé ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ tí ẹ̀rọ kó mo tún sọ wọn ò mọ̀ wípé àwọn máa di nǹkan kan nílùú Ògbómọ̀ṣọ́ tí wọ́n fi ń sọ̀rọ̀ ẹ̀ tó fi ń fọwọ́ sọ̀yà pé ní ìlú mi ìlú tá àti bí mi ìlú bàbá tọ̀dọ̀ mi gọ́gọ́gọ́ ìlú Ògbómọ̀ṣọ́. bàbá wa yìí sọ̀rọ̀ tó pọ̀ nbẹ̀ mo máa fi fọ́nrán yẹn síta o káwo fọ́nrán yẹn o mo máa fi síta ká gbọ́ fọ́nrán yẹn o torí ẹ̀ mo sọ pé ẹ bá wa pé fọ́nrán yẹn káàkiri fọ́nrán àtúnṣe ni ó ṣeé ṣe kí bàbá ìmáàmù gangan fúnra wọn kọ́ máa ní fọ́nrán yìí lọ́wọ́ mọ́ ṣùgbọ́n fọ́nrán yìí mo ní lọ́wọ́ mo tọ́jú ẹ̀ ní. torí ẹ̀ mo ṣe máa ń sọ fún wa yìí pé àwa tá à ń lo social media yìí ẹ jẹ́ ká máa lò dáadáa ẹlòmíà ṣọ́yàn lẹ̀ ẹlòmíà máa mú gbó ẹlòmíà máa mú sìgá ẹlòmíà gbọ́ tí síwájú á máa mú social media yìí bó ṣe dáa tó bẹ́ẹ̀ náà ló ń bá yéèyàn jẹ́ torí ọ̀pọ̀lọpọ̀ ọmọ obìnrin wa yìí wọ́n á rí ọkọ gidi wọ́n á rí ilé gidi láti yà tó bá tẹ̀lé bẹ́ẹ̀ bá náà mo máa ń wo fídíò yìí akọ̀ lówó fẹ́ ṣé kò ń kọ́ rè ló sì wò bọ́yàn lẹ́ o ò lè fẹ́ tí ẹ̀ mọ̀ pé díẹ̀díẹ̀ lè pè ń jáyàn náà ní okú gbẹni okú gbẹni okú gbẹni díẹ̀díẹ̀ lè ní ẹ náà máa di okú gbẹ. ẹ jẹ́ ká lò dáadáa ẹ jẹ́ ká tú ènì ṣe kọ́ la wá lè dá kọ́tún la wá lè sún wọn. ṣùgbọ́n ẹ̀yin èèyàn wa kó tó di pé máa bọ́rọ̀ jìnnà kó má bàa sú wa kọ́ bá yẹ pa àbóyè Òkodoro Yorùbá tẹlifíṣàn ó ń tì ẹ̀wọ̀n síwájú pé òun máa fi fọ́nrán kan hàn kò rí bẹ́ẹ̀ o ẹ jẹ́ ká jọ wo fọ́nrán yẹn láti òkè délẹ̀ ẹ má skip ẹ o ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká wò dáadáa ká wá fi òye sí i à ń padà bọ̀. ní ìjẹta ọba wa tí wọ́n jẹ́ chief imam Ògbómọ̀ṣọ́ wọ́n jáde láyé ìmáàmù ìlú tiwa ibi tí mo jẹ́ ọmọ bíbí ibẹ̀ ọba wa jáde láyé ọba wa alámàjẹkì àṣàfà ọlọ́run máa ń ṣẹ̀bá wa kẹ́lẹ̀ bàbá wa náà dáa púpọ̀ wọ́n dáa ní ìmánì wọ́n dáa ní tapuwa dáwà wọ́n dáa olùdúró ní wọ́n yìí ṣe ọ̀ṣẹ́ bọ́ nínú àwọn àfa ẹ̀mọ̀ pé àfa ọ̀ṣẹ́ bọ́ pọ̀ ṣùgbọ́n bàbá wa yìí kì í ṣọ̀ṣẹ́ bọ́ wọn mú nǹkan kan mẹ́sìn lójú ayé wọn tí wọ́n bá sì ń ṣe wá sí ọ̀rọ̀ Ọlọ́run ìmánì àdísí ẹ lára torí pé ìgbàgbọ́ Ọlọ́run àwọn náà fi ń sọ èmi gbọ́ túbà wọn tí mo kí jùmọ̀ lẹ́yìn wọn lójú ayé wọn a rí wípé gbogbo tí wọ́n máa ń sọ nígbà ayé wọn kò takùn àkídà ẹ̀sìn kò takùn rárá kò takùn pínlẹ̀ ẹ̀sìn kò sì takùn súnà Ànábì sallallahu alaihi wasallam àwọn wa náà wá jáde láyé nídìí ẹ̀ta wọ́n sin wọ́n ní àná abẹ́lẹ́wọ̀n balẹ̀ kí ọlá kó bá wa ṣe ikú ní sinmi fún wọn. bàbá wa yìí nínú tí à ń láti tún ṣe òun ni wípé ká ṣàdúrà pẹ́lẹ́yìn tí wọ́n papòdà yìí Ọlọ́run á fi ìpapòdà wọn da ìlú Ògbómọ̀ṣọ́ rú nígbà tí bàbá wa ọ̀hún ṣolú jáde láyé lẹ́gbàá bí bá a ṣiṣẹ́ ládùúrà náà nìyẹn àdàlúgbọ́dọ̀ Ọlọ́run bá wa ṣe ẹ̀dá ọ̀dàrú Ọlọ́run tó o dúró déédéé kó kọ́kọ́ mè ó báláǹsì padà Ọlọ́run àdàjọ ọlá tí ó jẹ́ kó mè tí ò fi dànù tó báláǹsì ẹ̀ fún wa lẹ́gbàá bí Ògbómọ̀ṣọ́ náà nítorí dájú ni pé á mè torí pé tí nǹkan ńlá bá ṣí ilẹ̀ ó máa ń mè ní tí ò tó nǹkan ni wọ́n máa ń sọ pé kò sí nǹkan kan para àwa tẹ̀lé Ọlọ́run bó ṣe lè kó mè tó Ọlọ́run má jẹ́ ó dànù Ọlọ́run kan má ṣe àyẹ̀wò orin fún wọn ọ̀làlá ọlọ́wàdá ẹ̀kúwọ́ta ilẹ̀ àbílá ìlàdí ìlàdí aṣàdúrà fún ọba wa ìmáàmù Ọ̀yọ́ ọba ìmáàmù Ọ̀yọ́ ni wọ́n lọ kírun sí wọn lára lánàá ni wọ́n kírun sí bàbá lára tí wọ́n ṣojú rọ́bẹ̀tọ́tì àìmá wal ulama lẹ́gbẹ̀ẹ́ mọ́nàlfà nílẹ̀ Yorùbá àwọn ni wọ́n lọ kírun sí wọn lára lánàá aṣàdúrà fáwọn náà tètè lé ọlọ́mọdé òkú wọn
lánàá bàbá wa yìí wọ́n mú ọ̀fà àwọn ni wọ́n ṣe wá sí níbẹ̀ nígbà tí wọ́n kí wọn tán adẹ́ni ọlọ́run bàbá wa yìí wọ́n mú ọ̀fà ọlọ́pàá wa dúró ti àwọn náà ọlọ́run máa fi nǹkan kan ṣe àlàáfíà wọn wala la hawla wala quwwata illa billahi al-azim. bàbá wa al-imam Allama al-Yakin Ash-Shafa tí wọ́n jẹ́ ìmáàmù Ògbómọ̀ṣọ́ tàná ọlọ́pàá wa kẹ́ wọn ọlọ́pàá wa kẹ́ wọn ọlọ́pàá wa ṣe kó ní sinmi fún wọn gbogbo tí wọ́n fi ilẹ̀ ọlọ́pàá kà máa jẹ́ nú ẹ̀ àti tó mí àtẹlẹ́ tí ò mí ọlọ́pàá jẹ́ ó dàrú wala la ilaha illa Allah Allahumma ighfir lahu warhamhu wa'afihi wa'fu anhu wa wasi' madkhalahu wa akrim nuzulahu Allahumma naqqihi min adh-dhunub kama naqqayta ath-thawba al-abyada min ad-danas وباعد بينه وبين خطاياه كما باعدت بين المشرق والمغرب اللهم تجوز عن سيئاته اللهم تجوز عن سيئاته اللهم تجوز عن سيئاته بلا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم ادخله الجنة مع الأبرار اللهم عليكم مع الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء وحسن أولئك رفيقا بلا حول ولا قوة إلا بالله. ẹ wo àwọn ọ̀rọ̀ tí Sheikh Dr. Tolia Yunusa Ayilara II ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ ẹ wo àwọn nǹkan tí wọ́n fi ròyìn bàbá ìmáàmù àná ṣé ẹ gbọ́ nǹkan tó sọ ń bẹ̀ wọ́n ní bàbá wa ìmáàmù àgbà fún ìlú Ọ̀yọ́ ń gbà yẹn kí wọ́n tó gbéṣẹ́ àwọn ni wọ́n wá sin bàbá ìmáàmù Ọ̀fà àwọn ni wọ́n ṣe wá sí bẹ́ẹ̀ ìmáàmù Sheikh Dr. Tolia Yunusa wọn ò tẹ̀ tí mọ̀ pé àwọn máa dín kankan l'Ógbómọ̀ṣọ́ wọn ò tiẹ̀ mọ̀ pé àwọn kan máa pè wọ́n wá pé máa bọ̀ ilé yìí ni ìmáàmù yìí jẹ́ kàn ṣé ẹ̀yà mọ̀ pé mo sọ fún wa pé assistant superintendent ni Sheikh Dr. Tolia Yunusa ní civil defence àwọn tẹ̀tù ní ìmáàmù àgbà fún gbogbo ìlú Ìpòrú Àké ta ló fẹ́ sọ pé ìlú Ìpòrú Àké kéré l'Abẹ́òkúta nípínlẹ̀ Ògùn yìí àwọn ìkànnì jáde ń bẹ̀ Ìpòrú Àké ni bàbá wa di méjì Bánkọ́lé ti jáde torí èmi ṣe máa ń sọ wípé ẹ jẹ́ ká máa rọrọ̀ ká tó máa sọ ká máa tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ kì í ṣe gbogbo èèyàn lálẹ́ máa parọ́ mọ́ kì í ṣe gbogbo èèyàn lálẹ́ dìtẹ̀ mọ́ kì í ṣe gbogbo èèyàn lálẹ́ di rìkìṣí mọ́ gbogbo àwọn tó dẹ̀ wà nídìí ọ̀rọ̀ yìí Ọlọ́run á fojú àṣebí wọn jẹ́ ẹ ti rí gbogbo nǹkan tí bàbá ìmáàmù tó sọ nínú fọ́nrán yẹn ó ti wá fi wọ́n gbangba wípé ojúlówó ọmọ ọkọ ilé Ayílára òun ni ìmáàmù Tolia ojúlówó ọmọ ọkọ ìlú Ògbómọ̀ṣọ́ sí ni pẹ̀lú ẹ̀yin èèyàn wa kákàkiri gbogbo àgbáńláyé ṣé ẹ rí i pé ènìyàn ló ń ṣènìyàn bàbá mi kan máa sọ wípé kò sí èṣù kankan nù ibì kan wípé inú wa gangan lèṣù wà bẹ́ẹ̀ kẹ̀ inú wa gangan náà dẹ̀ ni Ọlọ́run wà torí pé àgọ́ ara yìí òun ló ń hùwàkúwà gbọ́ kan tó wọn kọ́ sọ ni wọ́n ní ọjọ́ tí wèrè bá ti mọ̀ pé òun ń ṣe èrè ọjọ́ yẹn náà ló ti sàn ọjọ́ téèyàn bá ti mọ̀ wípé nǹkan tí mò ń ṣe yìí kò dáa kí ló dé tẹ́nìyẹn gangan ò jáwọ́ ọjọ́ téèyàn bá ti mọ̀ wípé nǹkan tí mò ń sọ yìí kò sí òkodoro ńbẹ kò fìdí múlẹ̀ kí ló tẹ́nìyẹn ò padà sẹ́yìn ẹni tó ń takò ọmọ ọlọ́mọ ó gbọ́dọ̀ mọ̀ wípé bóun tó jáde láyé ọmọ òun máa rí pọ̀jù o tóun máa lè máa fi sọ pé nǹkan tóun ṣe fún lágbájá báyìí ẹ̀sùn ẹ̀ ló wá ń ké lórí òun gbogbo ẹni tó bá mú gúrùpù ọ̀tẹ̀ lórí ọmọ ọlọ́mọ kẹ́niyẹn tó jáde láyé ọmú ẹ̀ náà rẹ̀ ń tó máa di tẹ̀mọ́ tó máa di rìkìṣímọ́ tó máa di pàǹpà wàhálà mọ́ kì í ṣe pé kì í ṣe gbogbo èèyàn lẹ́lẹ́dàá ẹ̀rọ tó máa sọ pé ẹlẹ́dàá ẹ̀rọ kì í ṣe gbogbo èèyàn ẹ jẹ́ ká ronú ká jókòó ká ronú pé ǹjẹ́ nǹkan tí mò ń ṣe yìí ṣó dáa nǹkan tí mò ń ṣe yìí ṣé kò dáa tó bá dáa jẹ́ kí n tẹra mọ́ tí ò bá dáa jẹ́ kí n kúrò ń bẹ́ẹ̀ ṣé àmọ́ pé mo sọ fún wa wípé àwọn tó bẹ̀rẹ̀ ogun yìí wọn ò tó ìdílé kan o ogun yìí bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ Ṣùbẹ́rù Lọ́báníkà ó transmit lọ sọ́dọ̀ Jímọ̀ Kọlà láti ọ̀dọ̀ Jímọ̀ Kọlà ó yí sọ́dọ̀ Parakòyí
láti ọ̀dọ̀ Pàkòyí ó wá ń yí káàkiri. Ṣé ẹ mọ̀ pé mo sọ kankan fún wa pé àṣírí Ṣùbẹ́rù lọ́ba níkà ó tú sí wa lọ́wọ́ pé ẹ́jẹ̀ǹtì ni o, ṣùgbọ́n nítorí oyè ìmáàmù yìí táwọn kan ti lọ sọ wípé ọ̀hún máa ṣe kan báyìí, ó ti cháàjì wọn, ó ti bíìlì wọn, ẹ má wọrí ọ̀dọ̀ yín ni ìmáàmù yẹn máa pọ̀ sí, ló ṣe di èrò Ògbómọ̀ṣọ́ ló fi ń wá ló fi ń lọ. Ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́, ẹ̀yin tẹ́ ẹjọ́ nílàákàyè, ẹ̀yin tẹ́ ẹjọ́ lọ́gbọ́n, ẹ̀yin tẹ́ ẹjọ́ lóye, ẹ ti mọ̀ wípé wàhálà tó ń ṣẹlẹ̀ nílùú Ògbómọ̀ṣọ́ yìí Ṣùbẹ́rù lọ́ba níkà ní foundation ẹ̀. Tó bá dá wàhálà alẹ́ á sá lọ sílùú Èkó, tó bá rí i pé bóyá wàhálà yẹn ti rọ̀ á tún wá padà wá, á tún wá dá wàhálà alẹ́. Kí ló lè tẹ́ ẹ̀mú lọ́ba níkà ìka ẹ̀mú kẹ́ ẹ dì í, kẹ́ ẹ wá lọ ra pankẹ́rẹ́ kẹ́ ẹ nà ọ́ dáadáa, torí pé òun ló ń dá wàhálà alẹ́. Ọdún ẹni wàhálà ti ṣẹlẹ̀. Ọjọ́ wo lẹ ti gbóhùn Pàkòyí kó sọ̀rọ̀ nípa ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́? Ọjọ́ wo lẹ ti gbóhùn Jímọ̀ Kọ́lá kó sọ̀rọ̀ nípa ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́? Ṣùgbọ́n lọ́ba níkà yìí ó ṣàfẹ́rí pé òun fẹ́ jọmọ ológo bọ́. Òun mo ṣe wá sọ fún lọ́ba níkà yìí pé má gbìyànjú ẹ o, ẹni tọ́lọ́run bá kò lẹ́yìn ẹ̀ lọ́wọ́n alábòsí lè borí lórí ẹ o, ẹni tọ́lọ́run bá kò lẹ́yìn ẹ̀ lẹ́ni àwọn tó ń dìrì kìsí ló lè borí ẹ o. Ọlọ́run kò sí ń wò pé bóyá o sì lè ronúpìwàdà, o sì lè ronúpìwàdà, o sì lè ronúpìwàdà, o sì lè ronúpìwàdà ni. Ṣé bẹ́ẹ̀ náà lẹ́ ń kà wípé Ọlọ́run ò fẹ́ kí iṣẹ́ ọwọ́ òun kó dìbàjẹ́? Òun lọ́lọ́run ṣe ń wẹ̀ pé ó máa tó yí padà, ó máa tó yí padà. Tó bá wá tó stage kan tẹ́gbà wá ronúpìwàdà àti wọ́ o àti gbogbo wọn tẹ́jọ́ ń ṣe ìbàjẹ́ yìí, kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe. Ọlọ́run tó pa Sàní Àbàṣà tí ò lo kóńdó ó sì wà lórí ìtẹ́. Ẹ lọ gbìyànjú láti jáwọ́, ẹ fi ọmọ ológo lọ́rùn sílẹ̀. Ẹni tó sọ wípé ìmáàmù àná nílùú Ògbómọ̀ṣọ́ ó tẹ̀lé súnà, ó ṣe dáadáa, gbogbo ìgbésẹ̀ tí ìmáàmù àná tí wọ́n gbé ní mọ́ṣáláṣí Jímọ̀ ní gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ yíká, tí wọ́n bá ẹ̀sìn mùsùlùmí jẹ́, tẹ́sìn mùsùlùmí ò fọ́ látọwọ́ wọn, òun ni ìmáàmù tó lé àtẹ̀lé Ògúnbádé. Ṣé kó wá yẹsẹ̀ kúrò ní ìpasẹ̀ yẹn àbí ìgbésẹ̀ yẹn kí wọ́n wá kí Ọlọ́run wá wò pé eléyìí kì í ṣe ọmọ kan ọmọ àlè ni? Àbí ṣé ìmáàmù àná, ìmáàmù tó gbéṣẹ̀ lánàá, ṣé bó ṣe ṣe nìyẹn? Ẹ ṣàwò inú fọ́nrán yẹn tó sọ wípé ìmáàmù àná èèyàn gidi ni wọ́n tẹ̀lé súnà tànábì, wọ́n ṣe tẹ̀sìn, wọ́n ò ṣe ó máa ga o. Ẹ̀yin èèyàn wa jẹ́ ká ronú. Òun mo jẹ́ ń fi àkókò ìbẹ̀ gbogbo wa, ẹ̀yin ọ̀tọ̀kúùlù nílùú Ògbómọ̀ṣọ́, ẹ̀yin èkó nílùú Ògbómọ̀ṣọ́, ẹ̀yin olóòkọ nílùú Ògbómọ̀ṣọ́, mo fi Ọlọ́run ọba bẹ̀ yín, mo fi ànábì Muhammad mo fi bẹ̀ yín. Ẹ má jẹ́ kí a jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó bàjẹ́, ẹ má jẹ́ ká jẹ́ kí ìlú Ògbómọ̀ṣọ́ kó dàrú. Ṣé ẹ gbówó tó àwọn kan ń pa? Àwọn àgbà tó lọ́pọlọ, àwọn àgbà tó gbọ́n bíi tọ̀dọ̀ yín náà, wọ́n nínú ilé pírẹ́sidẹ̀ntì ìlú, gọ́vnà ìlú, ìmáàmù ìlú, ó lè dọ̀bálẹ̀ fọba nínú ilé. Kí ló dé tẹ́ ẹ̀ mú ìmáàmù tó lé lọ́wọ́ báyìí? Ká ẹ̀ mú lọ sọ́dọ̀ ọba wa Ghandi Òrùmọ Gẹ̀gẹ̀ kẹta, ọba Ọláoyè Ghandi Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, kí ìmáàmù àgbà ilé Ògbómọ̀ṣọ́ kó tọrọ àforíjì lọ́wọ́ bàbá lọ́wọ́ orí adé. Ṣé bẹ́yìn Yorùbá ẹ̀yin àgbàlagbà náà lẹ̀ ń pòwe wípé ọmọdé lè mọ orí jẹ kó má ra lọ́wọ́? Ó jẹ̀ máa ń wọn ọmọdé ń gbà míì kó ṣe bí àgbà, á máa wọn ọmọdé ń gbà míì kó act bí àgbà, ṣùgbọ́n ọgbọ́n orí òun ni kò ní jẹ́. Tí ìmáàmù Tọ́líà Sheikh Dr. Tọ́líà Yunusa Ayílára the second ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́, tí wọ́n bá ṣe ọba wa kó bá wọn wí. Ṣèbọ́mọ ni ìmáàmù Tọ́líà jẹ́ sí kábíyèsí.
kí kábíyèsí foríjì ìmáàmù Tọ́líà, kọ́ dà wọ́n gẹ́gẹ́ bí ọmọ tí wọ́n bí. ọmọ ẹni ò ṣáà lè burú títí káwá lè fẹ́kùn pàjẹ́. àwọn èèyàn burúkú yìí tí wọn ò tú ẹbí kan yìí látòrí ìṣùbẹ̀rù lọ́ba níkà, àwọn ni wọ́n lọ sọ nǹkan tí ò dáa fún kábíyèsí wa. àwọn ni wọ́n jẹ́ kí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ kó rí bí ó ṣe rí yìí. Kádù Kánífà ni ó ń bọ̀ lọ́nà yìí tó yẹ kí gbogbo ẹ̀ kó di ritiriti ayọ̀, kí gbogbo olùkó máa dùn. àwọn kan wá kó tẹ̀lé ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́, àwọn kan kó tẹ̀lé ọba tí ò yẹ kó rí bẹ́ẹ̀. ìlú tí wàá fẹ́ dá méjì tán, ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn ó lọ sọ́dọ̀ Chief Tọ́líà, ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn kan wọ́n lọ sí ọ̀dọ̀ ọba tí ó tẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀. torí ẹ̀ mo ṣe ń bẹ ọba wa Ghandi Òrùmọ Gẹ̀gẹ̀ kẹta, kádé kó pẹ́ lórí kí bàtà kó pẹ́ lẹ́sẹ̀. gbogbo àwọn tí wọ́n wá ń sọ ọ̀rọ̀ yìí fún ọba Ghandi tí wọ́n ń tu ìtukùtù jáde yìí, àwọn gangan ló yẹ kí ọba Ghandi discipline, kí wọ́n fìyà jẹ, torí pé àwọn ní foundation ọ̀rọ̀ yìí, àwọn ní foundation wàhálà yìí. àwọn mọ́gàjì ilé Ayílára, àwọn èèyàn ilé Ayílára tí wọ́n padà lọ bá kábíyèsí nísìnyí pé Sheikh Dr. Tọ́líà Yunusa Ayílára II kì í ṣe ọmọ wọn. ó yẹ kí bàbá wa kábíyèsí kan béèrè lọ́wọ́ pé kí ni nǹkan tó wà níbẹ̀ gangan, kan ṣàlàyé fún wọn, torí pé Yunusa yìí ọmọ yín ni. ọ̀rọ̀ yìí pé kò ṣọmọ yín ẹgbẹ́ sẹ́gbẹ̀ẹ́. ẹ jẹ́ ká kólà kó lẹ́kọ̀ọ́ o, ẹ̀kọ́ kọ́là. a mọ̀ wípé bóyá ó lè ṣàṣemáṣe kan, a mọ̀ wípé bóyá ó lè sọ̀rọ̀ kan gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ọmọdé, kò sẹ́ni tó ń ṣẹlẹ̀ sí. Ọlọ́run á wà pẹ̀lú ẹni kọ̀ọ̀kan wa. òun mo ṣe wá gbà wípé ẹni máa ga ojú ẹ̀ máa rí tó, ẹni máa ga ẹsẹ̀ máa tínrín. òun lọ̀rọ̀ ìmáàmù Tọ́líà yìí. Yorùbá kọ́lọ́ má jẹ́ kó bàjẹ́ fara Yorùbá láéláé. àwọn Yorùbá àwọn àgbàlagbà àwọn bàbá wa wọ́n á ní ológo lógún dojúkọ. ológo lógún dojúkọ òun ni ìmáàmù Tọ́líà ló fi jẹ́ ọkùnrin, ló fi ní ọkàn akin wípé mo ti gbà. gbogbo nǹkan tó bá máa ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ìsí dáadáa mo gbà. àní ilẹ̀ Ògbómọ̀ṣọ́ yìí, ìlú bàbá mi ó gbọ́dọ̀ dáa. ìlú yóò gbọ́dọ̀ bàjẹ́ látọwọ́ àwa mùsùlùmí. òun ló di wàhálà yìí. ẹ má ṣe jálàbí, ẹ má parọ́ fẹ́yàn, ẹ má tẹ yẹ̀pẹ̀, ẹ má mú tẹ̀sùbà. òun ló dá wàhálà ilẹ̀. ẹ gbá rìsáàsì ẹ̀. Bíbélì sọ wípé àwọn ènìyàn mi ṣègbé torí wọn kò ní ìmọ̀. lágbára Ọlọ́run ọba ìlú Ògbómọ̀ṣọ́ ò ní bàjẹ́. kábíyèsí ọba Ghandi ọba Ṣọ̀ún ọba Ọláoyè Òrùmọ Gẹ̀gẹ̀ kẹta, ẹ ní rí wàhálà, ẹ ní rí dààmú. gbogbo nǹkan tí ìmáàmù àgbà ilẹ̀ Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá ṣe fún yín lórúkọ ti Ọlọ́run ọba abẹ́yìn, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe jẹ́ aṣíwájú ẹ̀sìn onígbàgbọ́, tẹ́ ẹ jẹ́ òjíṣẹ́ Ọlọ́run, tẹ́ ẹ jẹ́ wòlíì Ọlọ́run, òun láfi bẹ̀yìn. Ọlọ́run ọba láfi bẹ̀yìn. lágbára Ọlọ́run ọba orí àpèrè yẹn kò ní gbóná mọ́ yín. ẹ̀yin èèyàn wa ẹ bá a pín fọ́nrán yìí kó délé kó dóko. ojú tẹ fún wa kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di. ẹ sì má gbàgbé nípa àwọn nǹkan tí à ń béèrè ìrànlọ́wọ́ ẹ̀ ní ọwọ́ yín pé a fẹ́ ra solar generator ká lè máa fi power àwọn gadget wa yìí, nítorí owó epo ó pọ̀jù láti rà. ká tó rẹ epo ká tó ṣe dátà, torí ẹ̀ náà la ṣe ké gbàjarè sí ẹ̀yin èèyàn wa pé kí ẹ ràn wá lọ́wọ́ o. lágbọ́ tẹ́ bá ti ń tọwọ́ bàpò báyìí owó lẹ̀ máa ná. ibi táwọn ẹgbẹ́ yín bá ti náwó ẹ̀ ní bá wọn nájú mbẹ̀, ẹ̀ ní sìnkú ọmọ, ẹ̀ ní sìnkú aya, ẹ̀yin gangan fún ara yín wọn ní sìnkú yín. bó ṣe máa rí nìyẹn. Òkodoro Yorùbá tẹlifíṣàn, ẹ máa tẹ̀lé wa lórí gbogbo àwọn ìkànnì ayélujára wa. kò ní bàjẹ́ fún ẹnì kọ̀ọ̀kan wa. ire o. Òkodoro Yorùbá tẹlifíṣàn.